Aláròyé máa wí o. Àwọn ajínigbé iléèwé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yí ohùn padà. Èyí lohun tó wáyé pẹ̀lú àwọn sọ́jà nínú igbó. Ó jọ pé ọ̀rọ̀ Bíbélì táwọn èèyàn sábà máa ń tọ́ka sí, èyí tó sọ pé bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ọ̀rọ̀ náà ti fẹ́ nímúṣẹ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ 39 àtàwọn olùkọ́ 7 tó ti kù 6 báyìí lẹ́yìn tí wọ́n ti pa ẹnìkan, èyí táwọn agbébọn jí gbé wọgbó nípínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan bí oṣù kan àti ààbọ̀ sẹ́yìn. Ní báyìí ẹ̀kọ́ ti túbọ̀ ń fojú mímu hàn, ìbànújẹ́ sì ti fẹ́ dayọ̀ fún àwọn òbí àti mọ̀lẹ́bí títí kan àwọn abánikẹ́dùn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé Ganiya Fiji, ọ̀rọ̀ èdè Haúsá tí Yorùbá túmọ̀ sí ìròyìn kò tó àfojúbà, ni ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ nínú igbó táwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí wà, èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀ èèyàn ni kò nígbàgbọ́ nínú ìlérí àti ìrètí pé àwọn ògo wẹrẹ náà kò ní pẹ́ padà bọ̀ mọ́, àyàfi tí wọ́n bá tó fojú ara wọn rí kòrókòró pé wọ́n padà dé lóòótọ́, nítorí láàrin ìṣẹ́jú kan sí èkejì ohunkóhun ló sì lè ṣẹlẹ̀ nínú aginjù, bóyá sí dáadáa tàbí sí ìdàkejì. Síbẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní bẹ́yẹ bá ṣe fò làṣẹ sọ̀kò ẹ̀. Ìwádìí táláròyé ṣe àti èsì tó tẹ̀ wá lọ́wọ́ fi hàn pé àwọn ajínigbé amòòkùnṣìkà ẹ̀dá yìí ti ṣetán láti yọ̀ǹda àwọn ọmọ náà báyìí. Ṣé kò sẹ́ni tó mọ̀dí òjò bí kò ṣe Ṣàngó? Ọ̀rọ̀ tí Akúarápá bá sì sọ òde ọ̀run ló ti wá, torí òun ló ń lọ tó ń bọ̀ lẹ́ẹ̀mẹwàá. Ọ̀kan lára àwọn ọ̀mọ̀ràn tó rínú ròde ìṣẹ̀lẹ̀ yìí ni igbákejì ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa, tó sì tún jẹ́ olùṣe kòkárí ìgbòkègbodò àwọn agbófinró ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa, èyí tí ilẹ̀ Yorùbá títí kan ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú rẹ̀. Deputy Inspector General of Police DIG Adégòkè Fáyọ̀adé. Bàbá náà sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà níkẹjà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kẹfà yìí, pé àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn aláṣẹ ìjọba máa tó gba àwọn ọmọ tó wà nígbèkùn náà sílẹ̀. Kódà ó ní tíntín ní báyìí ló kù kí wọ́n dé. Nígbà táwọn oníròyìn béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni nǹkan dé dúró lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ọ̀hún, ó ní ibi tí nǹkan dé dúró ni pé gbogbo òṣìṣẹ́ elétò ààbò àti àwọn òṣèjọba ń ṣiṣẹ́ kára gan-an ni. Mo lè fi dá gbogbo yín lójú pé láàrin àsìkò péréte àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà yóò dẹni òmìnira, kò ní pẹ́ mọ́ rárá. Lóòótọ́ èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ táwọn òṣìṣẹ́ ìjọba yóò ṣèlérí amọ́kànyọ̀ láti fọkàn aráàlú balẹ̀ bẹ́ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Síbẹ̀ tó jẹ́ pé orí ìrètí àìlópin làwọn mọ̀lẹ́bí àti aráàlú ṣì wà láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, táwọn èèyàn sì ti retí tí etí ti fẹ́rẹ̀ re já báyìí lẹ́yìn tí oṣù kan àti ọ̀sẹ̀ kan ti kọjá tí wọn kò rí eégún tó ń jẹ́ àjíkẹ́ àwọn olólùfẹ́ wọn tó ti oko ìrókò dé oko ìrókòtó láti yàrá ìkàwé nínú ọgbà iléèwé wọn, tí wọ́n dẹni ń sùn pẹ̀lú àwọn ẹranko burúkú àti kòkòrò nínú oòrùn àti òjò nínú igbó kìjikìji. Síbẹ̀ ìwádìí Aláròyé fi hàn pé ìlérí ọ̀gá àgbà Fáyọ̀adé kì í ṣe ti àgbá òfìfo. Ohun tá a gbọ́ ni pé ní lọ́wọ́lọ́wọ́ yìí omi ọkà ti fẹ́ domi ìwẹ̀ mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ nínú igbó, ó sì ti ń hàn gbangba sí wọn pé ọ̀pọ̀lọ́ kò jọ kọ̀ǹkọ̀ ní tọ̀rọ̀ àwọn tí wọ́n lọ jí gbé lẹ́sìn ẹ̀lẹ̀ àti ìyàwọ́ta níjọba ìbílẹ̀ Oríire yìí, nítorí àwọn sọ́jà tó ní àwọn ọmọ ogun orí ilẹ̀, àwọn ọmọ ogun ojú òfurufú, àwọn ọmọ ogun orí omi nínú àti àwọn ọlọ́pàá tí wọ́n jáfáfá dáadáa, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, àwọn ọdẹ ìbílẹ̀, àwọn fìjìláńtẹ́, àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àtàwọn míì gbogbo ni wọ́n ti sọgbà yí àwọn ajínigbé náà po, tí wọ́n sì sé wọn mọ́ ibi tí wọ́n wà pinpin. Kì í ṣe pé wọ́n kàn sé wọn mọ́ bẹ́ẹ̀ o, wọ́n dí gbogbo ọ̀nà tí wọ́n lè gbà sá lọ àti gbogbo ọ̀nà tí wọ́n ti máa ń rí nǹkan èèlò àti nǹkan ìjà. Bí wọ́n sì ṣe ń sé wọn mọ́ náà ni àwọn ológun ń súnmọ́ wọn, wọ́n túbọ̀ ń súnmọ́ wọn lójoojúmọ́ ni,
títí tí wọn yóò fi kàn wọ́n lára tí wọn yóò sì kà wọ́n mọ́. Iṣẹ́ ńlá táwọn ológun ń ṣe nínú igbó yìí kò ṣókùnkùn sáwọn ajínigbé náà, ó sì ti hàn pé àwọn náà ti fura pé ọ̀rọ̀ yìí ti fẹ́ yíwọ́ mọ́ àwọn lọ́wọ́. Ohun tá a gbọ́ látẹnu òṣìṣẹ́ elétò ààbò kan tó mọ bó ṣe ń lọ àmọ́ tí kò fẹ́ dárúkọ ara ẹ̀ ni pé àwọn ajínigbé náà ti kọ́kọ́ ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí nǹkan táwọn fẹ́ gbà kí wọ́n tó lè tú àwọn tó wà nígbèkùn wọn sílẹ̀. Àmọ́ nígbà tó yá tí wọ́n rí ojú ìjà nílàsà, wọ́n bẹ̀rẹ̀ sí dín àwọn nǹkan tí wọ́n fẹ́ gbà náà kù pẹ̀lú ìrètí pé ìjọba yóò tètè ṣe wéré láti dá wọn lóhùn bí wọ́n ṣe máa ń ṣe láwọn agbègbè míì. Àmọ́ nígbà tí wọ́n rí i pé èsì ìjọba kò jọ tẹni tó fẹ́ gbọ́ débi tí yóò gbà, bẹ́ẹ̀ mo gbọ́ ní ṣáájú mo gbà. Pẹ̀lú gbogbo báwọn agbébọn náà ṣe ń tan iná kámẹ́rà sójú àwọn tí wọ́n jí gbé pé kí wọ́n máa ṣe fídíò láti bẹ ìjọba láti má ṣe fọwọ́ líle mú ọ̀rọ̀ yìí kí ìjọba sátìlè fún wọn ní nǹkan tí wọ́n ń fẹ́. Wọ́n rí i pé ibi tí wọ́n fojú sí ọ̀nà kò gba ibẹ̀, ibi tí wọn kò fojú sí pẹ̀lú ọ̀nà tún kọ̀ kò gbabẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjínigbé yìí ni wọ́n ti láwọn ajínigbé náà sọ pé ohun táwọn ń fẹ́ ni kíjọba tú àwọn aṣáájú ẹgbẹ́ Boko Haram wọn tó wà nígbèkùn sílẹ̀, kíjọba ra ọkọ̀ Toyota Hilux 2 fáwọn, kíjọba ṣètò lílo òfin ṣàríà lọ́yọ̀ọ́, kí wọ́n sì tún fún wọn lówó rẹpẹtẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tó yá ni wọ́n tún sọ pé wọ́n ní títú àwọn olórí ẹgbẹ́ wọn sílẹ̀ ló ṣe kókó fáwọn jù, kíjọba sì bá àwọn wá owó, àwọn yóò tú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn jí gbé sílẹ̀ tíjọba bá ti lè ṣe nǹkan méjì yìí. Àmọ́ bí adẹ́rìn pòṣónú olóògbé Gbénga Adébóyè ṣe sọ nínú ẹ̀fẹ̀ rẹ̀ kan báyìí, ó ní ìyà kò tó ìyà lọmọdé ń sọ pé kò ní dáa fẹ́ni tó na òun, bọ́wọ́ igbé bá dùn ẹ̀bẹ̀ ni yóò máa bẹ̀. Níbi tọ́rọ̀ dé yìí àwọn agbébọn náà ti pèròdà, wọn ò tún sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n sọ pé wọ́n ń béèrè fún náà mọ́, bó tilẹ̀ jẹ́ pé ìjọba kò fìdí òótọ́ àwọn nǹkan tí wọ́n ń béèrè fún náà múlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé DIG Fáyọ̀adé ní àwọn kò mọ̀ nípa àwọn nǹkan táwọn agbébọn náà láwọn fẹ́ gbà, òun kò sì lè sọ nǹkan kan nípa ìyẹn, bóyá ó pọ̀ tàbí ó kéré, bóyá wọ́n dín ikù àbí wọ́n fi kún un, nítorí ọ̀rọ̀ ránsọ́ọ̀mù ìyẹn owó ìtúsílẹ̀ kọ́ ló bá àwọn. Ohun tó jẹ àwọn lógún ni káwọn ọmọ kéékèèké tó wà nígbèkùn burúkú yìí àtàwọn olùkọ́ wọn padà bọ̀ wálé láyọ̀. Ìwádìí tún fìdí ẹ̀ múlẹ̀ pé olórí àwọn ajínigbé yìí ọmọ bíbí apá òkè ọya nílẹ̀ haúsá lọ́hùn-ún ni, àmọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti bí i. Agbègbè Oríire yìí ló sì dàgbà sí, ibẹ̀ ló ti ṣe kékeré rẹ̀. Wọ́n ní ìpínlẹ̀ Kogi lòun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ti ń ṣiṣẹ́ ajínigbé agbébọn wọn tẹ́lẹ̀. Nígbà tí oru àwọn agbófinró bẹ̀rẹ̀ sí í mú lọ́hùn-ún ló kọrí sínú igbó ọba lágbègbè Ògbómọ̀ṣọ́ níbi tó ti mojú ilẹ̀ dáadáa tó sì tún rọrùn láti hùwà láabi rẹ̀. Ohun míì ni ti bí igbó kìjikìji yìí ṣe gbòòrò tó sì tóbi tó. Igbó tó gùn tó sì fẹ̀ dáadáa ni. Èyí ló ṣe rọrùn fáwọn amòòkùnṣìkà ẹ̀dá wọ̀nyí láti sọ ibẹ̀ di ibùba àti ibùgbé wọn. Ó kéré tán igbó ọba yìí tí wọ́n ń pè ní Old Ọ̀yọ́ National Park gùn láti ìpínlẹ̀ Ọ̀yọ́ títí lọ dé ìpínlẹ̀ Kwara lọ́hùn-ún, ó sì forí sọ igbó ọba tó wá láti apá òkè ọya bá a bá ti yọwọ́ alagbalúgbú omi odò River Niger tó wà lágbègbè náà sílẹ̀. Bí èèyàn bá fẹ́ tọ gígùn igbó yìí, ó tó kéèyàn gbéra láti Ìbàdàn lọ sí Ẹ̀pẹ́ nípínlẹ̀ Èkó tàbí kéèyàn mórí lé ìlú Ìbàdàn láti Òṣogbo, nǹkan bí ìrìn àjò kìlómítà 90 ni. Ohun tó túbọ̀ mú kí igbó yìí di ibi táwọn ajínigbé àtàwọn jàǹdùkú agbébọn ń rí farapamọ́ sí tí wọ́n ń gbénú òkùnkùn tafà sí mọ́lẹ̀ àgàgà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé ìjọba ìbílẹ̀ 10 nínú 23 tó wà nípínlẹ̀ náà ni igbó yìí gba ọ̀dọ̀ wọn kọjá. Àwọn ìjọba ìbílẹ̀ bíi Àtísbò àti Àtìbà ní Ọ̀yọ́ Ilé, ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ ní Kìṣí, Òòrè ló pé ní Ìgbòho, ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ṣakí ìyẹn Ṣakí East lágbègbè Àgọ́ Àmọ́dù. Bẹ́ẹ̀ ni igbó ńlá yìí ṣàn dé Ìsẹ́yìn, Oríire níkòyí Ilé lọ dé ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú ní Òtu, Ọlọ́runṣògo ní Ìgbẹ́tì àti ìwọ̀ oòrùn Ṣakí ìyẹn Ṣakí West nílùú Ṣakí. Bí igbó yìí ṣe fẹ̀ tó sì gùn lọ rèé
tó fi dé ìjọba ìbílẹ̀ Kayama tó wà nípínlẹ̀ Kwara àti agbègbè rẹ̀. Èyí ló fi jẹ́ pé kò síbi méjì tó rọrùn fáwọn òṣìkà tán tẹsẹ̀ mọ́rin ẹ̀dá yìí láti sá pamọ́ sí ju inú igbó náà lọ. Èyí náà ni kò ṣe rọrùn fáwọn agbófinró láti kùgìrì wọnú igbó lọ jà nítorí ọ̀nà tómi ń bá wọnú ajere igbó yìí pọ̀. A kì í sì gbọ́n bí ẹni tó ń ṣọ́ni. Àwọn ajínigbé tí wọ́n ti sọ igbó náà dílé wọn ti mọ àpàdé àlùdé ibẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní èyí ló fà á tó fi jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí pẹ́ lákàtà àwọn ajínigbé náà kọjá báráàlú ṣe ń retí. Àmọ́ ṣá o, ìrètí náà kò ní pẹ́ dayọ̀ mọ́ báyìí. Apá àwọn ajínigbé náà ti ń jábọ́, àgò ló sì máa dé adìyẹ gbẹ̀yìn bá a ṣe ń wo ṣàkun ibi tí nǹkan dé dúró. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.